ìgbéyàwó ṣe kókó láyé. ìgbéyàwó ṣe kókó láyé, ìgbéyàwó ṣe pàtàkì. èyí náà ni ìkéde ìdúpẹ́ pàtàkì tí a fi ń kí ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ wípé ṣeun ẹkú àfọmọnìyàn ṣe gbogbo ẹbí àrẹ̀mú àti ẹbí ṣítù akínyìn o ọlọ́run ọba láàánú ìbọn wa dúpẹ́ fún yín. àwọn àfi dédé àsìkò yìí àfi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àlùfáà tí wọ́n dìde wá láti wá so ọmọ wa Abdullahi pẹ̀lú Azizatupọ̀ akínyìn ẹ ṣeun ẹkú àfọmọnìyàn ṣe. akí gbogbo ẹ̀yin bàbá wa tẹ náfà nítẹ̀gbọ́ wa wípé ṣeun ẹkú àdúrótì bàbá wa Alhaji Muraina Aláàtọ́ tí wọ́n jẹ́ alága ìṣọ̀kan fún gbogbo ọmọ Yorùbá ní tìlẹ̀ tókó nílùú Tógò yìí akínyìn o ẹ fi ìjókòó yẹ wa sí ẹ fi ìdùnnú yẹ wa sí bàbá akínyìn tìfẹ́tìfẹ́ tìdùnnú àwa kí ààrẹ wa tí ń ṣe ààrẹ mùsùlùmí gbogbo ọmọ Yorùbá nílùú Tógò ní Lomé bàbá wa Alhaji Abdul Hakeem Sululọlá American àpèsìọlá ẹ ṣeun ẹ kú àfọmọnìyàn ṣe àti gbogbo àwọn ọ̀tọ̀kùlú tẹ́ ẹ dìde lọ́tún tẹ́ ẹ dìde lọ́sì tẹ́ ẹ dìde ní gbogbo àyẹ̀wò tẹ́ wa wọ́n ní kí a máa fẹ́lẹ́ yìí dúpẹ́ fún yín pé ẹ ṣé o. a fi ìyá wa Alhaja Hamdalat Blessing Agbẹ́sìgá àti màmá wa Alhaja Riskatu Alaka olówólàgbà a fi kí gbogbo àwọn ìyá wa wípé ẹ ṣeun ẹ kú àfọmọnìyàn ṣe. a fi Alhaji Abdulmojid olórí ọ̀dọ́ sọ̀mọ̀rẹ́ àdínì a fi kí gbogbo àwọn ọ̀dọ́ jákèjádò ìlú Tógò ní Lomé gbogbo apáta ńlá ṣèrò lẹ́yìn fọmọ o. ìyá wa Alhaja Balkisi Jimoh tí a mọ̀ sí ìyá àkàkọ́ ìyá àṣà gbogbo ọmọ Yorùbá tilẹ̀ tókò wọ́n ní àwọn kí yín àwọn ọmọ rírì yín o wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n wà náfààní àti wá ṣùgbọ́n tí wọ́n ránṣẹ́ sáwọn wọ́n ní wọ́n fowó yín jíṣẹ́ wọ́n ní wọ́n jíṣẹ́ ayọ̀ fáwọn o wọ́n ní àkàmà kí yín pé ẹ ṣé o wọ́n náà wọ́n fi àsìkò yìí kí gbogbo olórogún tí wọ́n sè tí wọ́n sọ fún ọjọ́ mẹ́ta wọ́n náà wọ́n kí yín ẹ ṣeun ẹ kú ìfẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe inú àwọn dùn ayọ̀ àwọn kún o wọ́n wá ní gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n túyáyá tí wọ́n túyáyà wá tí wọ́n fọ́ àwọn fi tìfẹ́tìfẹ́ tí wọ́n raṣọ wọ́n ní ẹ ṣeun ibẹ̀ tí mowó náà kò ní tán o wọ́n wá ní káwọn fi àsìkò yìí káwọn tó wá fi bẹ̀ wá gbogbo àwọn tí wọ́n wá tí wọ́n wá rí oúnjẹ jẹ wọ́n ní ẹ dákun orí ìkúnlẹ̀ làwọn wà lójú lẹ́sẹ̀ Radio Sport FM táwọn fi wọlé yín táwọn fi wọ ẹ̀jẹ̀ yìí nípa ẹ dákun ẹ foríjì àwọn o wọ́n ní ẹ má fi ṣe ìbínú wọ́n ní kẹ́ ìjọ nítorí tọ́lọ́run ti àrọ́bì ni ìyá wa Alhaja Balkisi Jimoh tí a mọ̀ sí ìyá àpapọ̀ wọ́n láwọn ń bẹ̀ wá gbogbo ẹni tó wá tí ò rón jẹjẹ wọ́n ní ẹ má fi ṣe ìbínú o wọ́n ní ẹ dákun wọ́n ní àwọn dèbò rẹ̀ ẹgbà lọ́wọ́ àwọn bẹ́ẹ̀ o wọ́n náà wọ́n ń bẹ̀ yín ni gbogbo ẹ̀yin tẹ́ wá lọ́tún nínú ọjà sígámẹ̀ nínú ọjà síbító nínú ọjà àtìkójí ní gbogbo ọjà tó kalẹ̀ sílùú Lomé gbogbo yín pátápátá wọ́n náà wọ́n tìfẹ́tìfẹ́ kí wípé ẹ ṣeun wọ́n náà wọ́n wá ní olódì ẹnìkọ̀ọ̀kan wọ́n nínú àwọn dùn gbogbo ẹ̀yà múlù dùn wọ́n náà wọ́n kò yọ yín kéré o wọ́n ní ẹ ṣeun ẹ kú àfọmọnìyàn ṣe gbogbo àwọn àlú Èjìgbò àti agbègbè rẹ̀ pátápátá wọ́n náà wọ́n kì í tìfẹ́tìfẹ́ pé ẹ ṣeun bákan náà Òkè Ògùn àti gbogbo ohun tó so mọ́ Òkè Ògùn wọ́n náà wọ́n kì í pé ẹ ṣeun o ẹ kú ìfẹ́ gbogbo ìjọṣe pátápátá wọ́n ní tìfẹ́tìfẹ́ làwọn fi kì í pé ẹ ṣeun ẹ kú àfọmọnìyàn ṣe gbogbo ohun tí jẹ́ ọmọ Nàìjíríà ní ìlú Tógò ìyá àpapọ̀ Alhaja Balkisi Jimoh tí a mọ̀ sí ìyá àṣà wọ́n náà wọ́n fi tìfẹ́tìfẹ́ kì í pé ẹ ṣeun ẹ kú àdúrótì ẹ kú àgbéga ẹ kú àfọmọnìyàn ṣe ìjọ tí ṣọmọ wa bá jiná gbogbo apátápátá làwọn ọ̀dọ́ péjú jẹ́ o ìyá wa Alhaja Balkisi Jimoh ìyá àṣà ìyá àpapọ̀ ni wọ́n fẹ́lẹ́ yìí kí wa wọ́n wọnú ilé yín wọ́n wọnú ọ̀dẹ yín wọ́n wọnú ọjà yín wọ́n wọnú ìsọ̀ yín níbi yòówù tẹ́ fi kalẹ̀ sí wọ́n kì yín ẹ̀yin tẹ́ wà ní Togo wọ́n kì yín Nàìjíríà Benin ẹ̀yin tẹ́ wà ní Mali Côte d'Ivoire ẹ̀yin tẹ́ wà ní Ghana ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀yin tẹ́ dé láti France tẹ́ dé láti Germany ẹ̀yin tẹ́ dé láti Brazil àti ẹ̀yin ti Dubai gbogbo yín pátápátá ni wọ́n fi ìfẹ́ kí wípé ẹ ṣeun o Ọlọ́run bá wa dúpẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa tẹ̀bá wọn náà fà ní tẹ̀bá ń gbọ́ ìkéde àlùbáríkà yìí ìyá wa Alhaja Balkisi Jimoh tí gbogbo wa mọ̀ sí ìyá àpapọ̀ tá a mọ̀ wọ́n sí ìyá àṣà iná ni wọ́n gba ojúléṣẹ́ Radio Sport FM 91.9 láti máa fi kí wa láti máa fi dúpẹ́ òde wípé ẹ ṣeun o wọn náà fọwọ́ wá dárúkọ wa lọ́kọ̀ọ̀kan gbogbo yóò tọkùlú ṣùgbọ́n àsìkò ni ò ní gbà wá ṣùgbọ́n gbà tẹ́ ti fi ìfẹ́ tẹ́ ẹ ránṣẹ́ sáwọn tẹ́ ẹ fi ìfẹ́ tẹ́ ẹ dìde wá tẹ́ ẹ fi ìfẹ́ tẹ́ ẹ fi ṣàdúrà fún àwọn ọmọ ìgbẹ́ ṣe gbọ́ ìkéde àwọn yìí inú yóò máa dùn ayọ̀ yóò sì mọ̀ kún ni wọn náà ṣeun o gbogbo ọ̀pátá láṣọ ilé ìfọmọ èyí tá a ti ṣe òní bàjẹ́ àwọn tí wọ́n wọ́kọ̀ ọkọ̀ àlùbáríkà àwọn tí wọ́n wá yaya àlùbáríkà gbogbo alájèrè ọmọ o àmín. ìgbéyàwó ṣe kókó láyé ọmọ bíbí náà ṣe pàtàkì.